kí n lè rówó tọ́jú ìyàwó àtàwọn ọmọ mi ni mo fi ń tagbó. Ayọ̀délé ló sọ bẹ́ẹ̀. Ṣé kò sẹ́ni tí wọn yóò bi lẹ́jọ́ tí kò ní rí nǹkan wí? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí fún ọmọkùnrin kan, Ayọ̀délé Òṣùyà, tí àjọ tó ń gbógun ti lílò àti títa oògùn olóró NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Ondo mú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ igbó lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹta ọdún yìí. Nígbà tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ wọn ló ní owó tí kò sí lọ́wọ́ òun ló sọ òun di oníṣòwò igbó kí òun lè máa rówó gbọ́ bùkátà mọ̀lẹ́bí òun. Alákòóso àjọ ọ̀hún nípínlẹ̀ Ondo, ọ̀gbẹ́ni Káyọ̀dé Rájí, ṣàlàyé fáwọn oníròyìn lásìkò tí wọ́n ń ṣàfihàn afurasí ọ̀daràn náà ní olú iléeṣẹ́ wọn tó wà ní Alágbàká pé ó pẹ́ díẹ̀ tí àwọn ti ń ṣọ́ ọkùnrin ẹni ọdún 35 náà kí ọwọ́ àwọn tó padà tẹ̀ lágbègbè kan tí wọ́n ń pè ní Quarter Guard nílùú Àkúrẹ́. Rájí ní ọ̀pọ̀lọpọ̀ kìlógíráàmù igbó ní àwọn bá nínú búùtù ọkọ̀ Toyota Camry tó kó wọn pamọ́ sí lẹ́yìn tí ọwọ́ àwọn padà tẹ̀. Ó ní ojoojúmọ́ làjọ NDLEA ń pariwo tí wọ́n sì ń kìlọ̀ fáwọn tó ń gbin igbó àtàwọn tí wọ́n ń ṣòwò rẹ̀ kí wọ́n jáwọ́ tàbí kí wọ́n tètè fi ìpínlẹ̀ Ondo sílẹ̀ nítorí ẹni tọ́wọ́ bá tẹ̀ kò ní ṣàìfojúwiná òfin. Nígbà táwọn oníròyìn ń fọ̀rọ̀ wá Ayọ̀délé lẹ́nu wò, ọmọkùnrin náà kò jiyàn rárá ìyẹn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ní òun ń ṣe òwò igbó títà kí òun lè rówó tọ́jú ìyàwó àtàwọn ọmọ òun ni kí ebi má bàa lù wọ́n pa. Ó ní ìbẹ̀rẹ̀ ọdún 2023 tá a wà yìí lòun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òwò náà nítorí òun kì í bá wọn lọ́wọ́ nínú ohunkóhun tó bá ti lòdì sófin tẹ́lẹ̀. Àwọn ajínigbé kan ló ní wọ́n jí òun gbé tó sì jẹ́ pé ilé àtàwọn nǹkan ìní òun míì lòun tà láti gba ara òun sílẹ̀ lọ́wọ́ wọn níwọ̀n ìgbà tí kò sí ẹbí tàbí ará tí yóò ran òun lọ́wọ́ láti san owó ìtúsílẹ̀ tí wọ́n ń béèrè fún nígbà náà. Ó ní òun kọ́ lòun ní ọkọ̀ tí òun fi kó igbó lọ́jọ́ tí wọ́n mú òun yìí o. Ayọ̀délé ní níṣe lòun yá mọ́tò náà lọ́wọ́ ọ̀rẹ́ òun kan láti gbé e lọ síbi ayẹyẹ ìsìnkú kan tóun fẹ́ lọ, ṣùgbọ́n òun pinnu láti sáré fi kó igbó náà lọ sọ́dọ̀ oníbàárà òun láì mọ̀ pé ọwọ́ yóò padà tẹ òun. Rájí wá ní dandan ni kí afurasí ọ̀hún fojú ba ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá ti parí lórí ẹ̀sùn tí àwọn fi kàn án. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.